A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Iye àwọn dókítà àti òṣìṣẹ́ ilé ìwòsàn tí ó ń jápa kúrò lórílẹ̀-èdè ti ń ní ipa lára àwọn ilé ìwòsàn káàkiri orílẹ̀-èdè. Èyí sì ti ń fa àkóbá fún àwọn aláàárẹ̀ pàápàá jùlọ àwọn tí ó nílò iṣẹ́ abẹ. Ìròyìn jábọ̀ wípé ó fẹ́ẹ́ lè jẹ́ gbogbo ilé ìwòsàn ni ó ń kojú ìṣòro yìí tí wọn kò sì lè yanjú ìṣòro àwọn aláàárẹ̀ tí wọ́n ń pààrà ilé ìwòsàn ìjọba nítorí owó rẹ̀ kò gani lára bíi ti ilé ìwòsàn aládàáni. Alága ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ké gbàjarè ní Ọjọ́rú tí ó kọjá wípé kò dín ní wọ́ọ̀dù 5 tí ó ní 150 ibùsùn tí wọ́n ti tì pa ní ilé ìwòsàn ìkọ́ṣẹ́mọṣẹ́ LUTH ní Ìdí-Àràbà, ìpínlẹ̀ Èkó látàrí àìsí òṣìṣẹ́. Alága ìgbìmọ̀ Dókítà Amos Magaji sọ wípé ó ṣe pàtàkì kí wọ́n ti wọ́ọ̀dù yìí nítorí kò sí òṣìṣẹ́ láti dá àwọn aláàárẹ̀ lóhùn pẹ̀lú iye aláàárẹ̀ tí wọ́n ń rí lójoojúmọ́. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé kìí ṣe LUTH nìkan ni ó ń kojú ìṣòro yìí, bí ìwọ̀nba àwọn òṣìṣẹ́ tó kù sí ilé ìwòsàn ṣe ń kérora wípé iṣẹ́ ti fẹ́ pa wọ́n lẹ́yìn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹgbẹ́ wọn ti jápa lọ ilẹ̀ òkèèrè. Bí ó tilẹ̀ jẹ́ wípé àjọ àwọn dókítà NMA kò lè sọ iye àwọn tí ó ti jápa, bíi ọdún mélòó kan sẹ́yìn ni wọ́n kéde wípé 2,000 ní iye àwọn òṣìṣẹ́ ìlera tí wọ́n ń fi orílẹ̀-èdè sílẹ̀ lọ́dọọdún, ṣùgbọ́n ìṣòro ọrọ̀ ajé orílẹ̀-èdè ló ń ti ọ̀pọ̀lọpọ̀ dókítà kúrò lórílẹ̀-èdè. A gbọ́ wípé 1,197 ní iye dókítà tí ó ti fi orílẹ̀-èdè sílẹ̀ bẹ̀rẹ̀ láti ọjọ́ 29 oṣù karùn-ún ọdún 2023. Àwọn ilé ìwòsàn ìkọ́ṣẹ́mọṣẹ́ bíi LUTH, Kano, Ilé-Ifẹ̀ àti FMC Abẹ́òkúta ni wọ́n ń pàdánù tó 1,000 dókítà sí ọwọ́ jápa. Ẹ̀rí ṣe àfihàn wípé ó ṣeé ṣe kí 4,000 dókítà ti jápa láti bíi ọdún 2 sẹ́yìn nítorí ní FMC wọn kò dín ní 200 dókítà pẹ̀lú 50 àkànṣe dókítà. Àdínkù dókítà yìí ni ó ti wá mú kí àwọn ilé ìwòsàn máa ṣe àdínkù sí iye àwọn aláàárẹ̀ tí wọ́n ń dájọ́ fún, pàápàá jùlọ àwọn aláàárẹ̀ tí àìsàn wọn kò fi bẹ́ẹ̀ mú ẹ̀mí dání. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Lẹ́yìn ìjàmbá ọkọ̀ òfurufú ti iléeṣẹ́ ológun ojú òfurufú tí ó já lulẹ̀ ní ìlú Port Harcourt ní ọjọ́ Ẹtì, ọjọ́ 1 oṣù Kejìlá, Ọ̀gágun Air Marshal Hassan Abubakar ti rin ìrìn-àjò lọ ìlú Port Harcourt láti lọ wo bí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣe rí àti láti ṣe àbẹ̀wò sí àwọn ológun tí ó wà nínú ọkọ̀ òfurufú nígbà tí ìṣẹ̀lẹ̀ náà wáyé. Nígbà tí ó ń bá wọn sọ̀rọ̀, Abubakar gbà wọ́n ní ìyànjú kí wọ́n rí ìdojúkọ gẹ́gẹ́ bí ìgbédìde bí wọ́n ṣe ń gbáradì láti kojú ìṣòro àwọn adàlúrú àti olè ajíepo-wà. Ó ní kí wọ́n má jẹ́ kí èyí fa ìrẹ̀wẹ̀sì fún wọn nítorí ọ̀pọ̀lọpọ̀ mílíọ̀nù ọmọ orílẹ̀-èdè ni ó ní ìgbẹ́kẹ̀lé nínú wọn. Bákan náà ni Ọ̀gágun Abubakar gbóríyìn fún wọn lórí bí wọ́n ṣe gba àkóso ọkọ̀ òfurufú nígbà tí wọ́n bá ara wọn nínú ìṣòro. Ó wá fi dá wọn lójú wípé Ààrẹ Bọ́lá Tinubu mọ rírì iṣẹ́ wọn, ètò sì ti wà fún ìgbáyégbádùn wọn kí wọ́n bá lè ṣiṣẹ́ wọn bí iṣẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Aṣojú orílẹ̀-èdè United States ní ilẹ̀ Nàìjíríà ti sọ wípé ó lé ní 150,000 iye ọmọ Nàìjíríà tí wọ́n ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún. Lára wọn láti rí 30 akẹ́kọ̀ọ́ tí wọ́n fi orúkọ sílẹ̀ fún ìwé ìgbélùú lọ́dún yìí. Adarí iléeṣẹ́ aṣojú ẹ́mbásì ní Nàìjíríà, David Greener, ni ó sọ eléyìí nínú àtẹ̀jáde àná nígbà ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú iléeṣẹ́ ìròyìn News Agency of Nigeria (NAN) tí ó wáyé ní ìlú Àbújá. Bákan náà ni ó fi dá àwọn tí ó ń fi orúkọ sílẹ̀ lójú wípé àwọn yóò sa ipá wọn lórí ìwé ìrìnnà. Ó ní gbogbo ìṣòro tó ní ṣe pẹ̀lú ìwé ìrìnnà ni àwọn ń sa gbogbo agbára kí ó lè di ọ̀rọ̀ ìtàn. Ó ní COVID-19 ni ó mú ìfàsẹ́yìn bá wọn, ìdí nìyí tí àwọn ṣe fẹ́ yanjú gbogbo àwọn tí ó ti fi orúkọ sílẹ̀ nípele ìpele.
ó wáá gba ìmọ̀ràn fún àwọn tí ó nífẹ̀ẹ́ àti rin ìrìnàjò lọ United States kí wọ́n tètè ṣe ìforúkọsílẹ̀ nítorí wọ́n máa so ìwé ìgbélùú wọn papọ̀ mọ́ ohun tí wọ́n fẹ́ lọ ṣe. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Olùdíje du ipò ààrẹ ọdún 2023 lábẹ́ òṣèlú People's Democratic Party (PDP) Atiku Abubakar ti bu ẹnu àtẹ́ lu ààrẹ Bọ́lá Tinubu lórí èrò rẹpẹtẹ tí wọ́n fẹ́ jọ kọ́wọ̀ọ́rìn lọ sí COP28 Climate Change Summit tó ń lọ lọ́wọ́ ní ìlú Dubai, orílẹ̀-èdè United Arab Emirates. Atiku ní Tinubu sọ ìpàdé yìí di ayẹyẹ ó wà ńbẹ̀, ilé ijó tó gba gbogbo ènìyàn. Nínú àtẹ̀jáde láti ọ̀dọ̀ agbẹnusọ Paul Ibe ni Atiku ti sọ wípé Tinubu kò mọ ipa tí òfin ọrọ̀ ajé rẹ̀ ti ní lórílẹ̀-èdè. Ó ní ìpàdé COP28 yìí wà fún ìgbélárugẹ ìgbé ayé, afẹ́fẹ́ tó mọ́ àti omi pẹ̀lú oúnjẹ tí ó ṣara lóore fún gbogbo ènìyàn, kì í ṣe fún ibi ìgbafẹ́ tàbí ilé ijó. Ó ní báwo ni olórí orílẹ̀-èdè ṣe máa yan aṣojú tí ó lé ní ẹgbẹ̀je 1,400. Ó ní ṣé àwàdà ló ń ṣe ni tàbí Tinubu ṣì ń lálàá. Atiku ní pẹ̀lú bí ọrọ̀ ajé orílẹ̀-èdè ṣe rí lọ́wọ́lọ́wọ́ báyìí, ó ní ó yẹ kí ó gé aṣọ pẹ̀lú ìwọ̀nba aṣọ tí ó wà nílẹ̀, cut their coats according to the cloth available. Ó ní kò yẹ kí a tún máa yáwó fi ṣe ayẹyẹ ní ilẹ̀ òkèèrè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Oníṣòwò kan ẹni ọdún márùndínlọ́gọ́rin Taiwo Káyọ̀dé Ali àti ọmọ rẹ̀ lọ́kùnrin Hamid Ali ti fi ẹ̀sùn ìtẹ̀tọ́ ọmọnìyàn lójúmọ́lẹ̀ kan alága àjọ tó ń gbógun ti títà, rírà àti mímu egbòogi olóró National Drug Law Enforcement Agency (NDLEA) àti àwọn mẹ́rin mìíràn ní ilé-ẹjọ́ gíga tó fìkàlẹ̀ sí ìpínlẹ̀ Èkó lórí bí àjọ yìí ṣe wá sí ilé wọn wá yẹ̀yẹ́ wọn. Ẹ̀sùn yìí láti pàṣẹ agbẹjọ́rò wọn Èyítáyọ̀ Abíọ́dún ni wọ́n rọ ilé-ẹjọ́ kí ó dá wọn lọ́wọ́ kọ́ láti má ṣe tìkára wọn tàbí nípasẹ̀ òṣìṣẹ́ wọn fi ọwọ́ ṣìkún òfin mú wọn tàbí yẹ̀yẹ́ wọn títí ìdájọ́ ilé-ẹjọ́ yóò fi wáyé. Lára àwọn tí wọ́n fi ẹ̀sùn kàn ni alága NDLEA, adarí àjọ NDLEA ẹkùn ti ìpínlẹ̀ Èkó ní Bariga Adétúlà Olúwarótìmí Lawal àti òṣìṣẹ́ NDLEA Adékúnlé Edward lábẹ́ ìṣàkóso adájọ́ Ambrose Lewis Alagua ni wọ́n ti ṣe ẹ̀sùn yìí. Nínú ẹ̀sùn ni Káyọ̀dé Ali ti ṣàlàyé wípé ní ọjọ́ kẹfà oṣù keje ọdún 2023 ni ọmọ rẹ̀ Hamid Ali lọ já ọ̀rẹ́ rẹ̀ tí ó wá láti orílẹ̀-èdè United States sílẹ̀ ní pápákọ̀ bí ó ti fẹ́ padà sí ibi tí ó ti wá. Nígbà tí ó padà délé láàrin aago 5:30 òwúrọ̀ ni ó bá ilẹ̀kùn onírin gbayawu lẹ́yìn tí wọ́n já kọ́kọ́rọ́. Bákan náà ni ó ṣe àkíyèsí wípé ọkọ̀ tí wọ́n wà kalẹ̀ sínú ọgbà ti di àfẹ́ẹ̀rí. Lójú ẹsẹ̀ ni ó lọ ṣe àfisùn ní àgọ́ ọlọ́pàá Anthony. Lẹ́yìn tí iléeṣẹ́ ọlọ́pàá tíráàkì ọkọ̀ yìí ni wọ́n ṣàkíyèsí wípé wọ́n wà á kalẹ̀ sí ẹ̀ka iléeṣẹ́ NDLEA ní Gbàgádà, ìpínlẹ̀ Èkó. Pẹ̀lú ọlọ́pàá ni wọ́n jọ tẹkọ̀ létí lọ ọ́fíìsì àjọ NDLEA Gbàgádà níbi tí wọ́n ti sọ fún wọn wípé wọ́n dá ọkọ̀ yìí dúró ní Ìkẹjà ṣùgbọ́n awakọ̀ rẹ̀ kọ̀ láti dúró kí ó tó lọ wà á kalẹ̀. Ṣùgbọ́n àwọn olùṣẹ̀sùn ní ọkọ̀ yìí kò kúrò nínú ọgbà ilé. Ó ní àjọ NDLEA tún wá sọ fún ọlọ́pàá wípé àwọn ṣe àwárí ìyẹ̀fun nínú ọkọ̀ yìí tí wọ́n fura wípé ó ṣeéṣe kí ó jẹ́ egbòogi olóró. Ìdí nìyí tí àwọn fi wa ọkọ̀ náà kúrò nínú ọgbà wọn. Bàbá yìí ṣàlàyé síwájú sí i wípé ní ọjọ́ yìí kan náà ni àjọ NDLEA padà wá láti wá kó gbogbo ẹrù inú ilé. Bákan náà ni wọ́n já ilẹ̀kùn ẹ̀gbọ́n rẹ̀ tí ó ń gbé lókè ṣùgbọ́n tí ó fi ilẹ̀ òkèèrè ṣebùgbé. Ó ní àjọ NDLEA gba ibi iṣẹ́ ọmọ rẹ̀ lọ, wọ́n já ibi ìpamọ́ rẹ̀, kó ohun ìní rẹ̀ bíi ìwé ìrìnnà, káàdì ìdánimọ̀, ìwé ilẹ̀ àti àwọn ohun ìní mìíràn. Ali ní nígbà tí agbẹjọ́rò ṣe àbẹ̀wò sí ọ́fíìsì NDLEA, wọ́n sọ fún un wípé àwọn gbọ́dọ̀ san 5.5 million naira kí wọ́n tó yọ̀ǹda gbogbo ẹrù
àwọn sì ti san owó yìí pẹ̀lú ipá. Ìdí nìyí tí wọ́n fi ń rọ ilé-ẹjọ́ wípé kí wọ́n dá wọn lẹ́kun ìwà tí kò bófin mu, ìwà ìdójútì àti ìwà ìtẹ ẹ̀tọ́ ọmọnìyàn lójú mọ́lẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Bàbá ọlọ́mọ mẹ́rin Chimaobi Agha ẹni ọdún 43 láti ìlú Amasiri ìpínlẹ̀ Ebonyi ṣùgbọ́n tí ó ń fi Umuahia Ibeku ní ìjọba ìbílẹ̀ Àríwá Umuahia ṣebùgbé ti ké gbàjarè bí ó ti ń bẹ ìjọba ìpínlẹ̀ Abia àti ikọ̀ ọlọ́pàá wípé kí wọ́n gbà òun bá wá ọmọ mẹ́rin tí wọ́n di àwátì láti ọjọ́ Ajé tí ó kọjá. Agha ní àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin Chinwetiti Chimaobi obìnrin ọmọ ọdún 7, Imesumachi Chimaobi obìnrin ọmọ ọdún 7, Testimony Chimaobi ọkùnrin ọmọ ọdún 4 àti Godswill Chimaobi ọkùnrin ọmọ ọdún 2 kúrò nílé lọ ilé-ìwé Great Ambassadors College, Nkwegu tí ó wà ní Àríwá Umuahia ní ọjọ́ 27 oṣù kọkànlá ṣùgbọ́n tí wọn kò tíì padà wálé láti ìgbà náà. Agha ṣàlàyé wípé òun wà ní ìpínlẹ̀ Enugu nígbà tí ìyàwó rẹ̀ múra fún àwọn ọmọ tí ó sì ké sí awakọ̀ kẹ̀kẹ́ láti wá lọ já àwọn ọmọ jù sílẹ̀ ní ilé-ìwé. Ó ní nígbà tí ìyàwó rẹ̀ retí kò rí àwọn ọmọ padà sílé ni ó gba ilé-ìwé lọ. Níbẹ̀ ni wọ́n ti ṣàlàyé fún un wípé àwọn ọmọ rẹ̀ kò wá sí ilé-ìwé rárá. Ó ní lójú ẹsẹ̀ tí aya rẹ̀ pè ní ó tẹkọ̀ létí padà sílé lówùúrọ̀ ọjọ́ kejì tí òun náà sì gba ilé-ìwé lọ ṣùgbọ́n ìròyìn kan náà ni wọ́n jẹ́ fún un. Èyí ló mú un gba àgọ́ ọlọ́pàá lọ. Wọ́n yọ̀ǹda òṣìṣẹ́ ọlọ́pàá 4 tí wọ́n jọ wá àwọn ọmọ wọ̀nyí káàkiri láì rí wọn. Ó padà lọ àgọ́ ọlọ́pàá ní ọjọ́ kejì láti lọ ṣe àkọọ́lẹ̀ statement. Níbẹ̀ ni wọ́n ti gbà á nímọ̀ràn kí ó lọ orí afẹ́fẹ́ lọ kéde. Gbogbo ìgbésẹ̀ yìí ni ó ti gbé láì tíì rí èsì. Agha wá rawọ́ ẹ̀bẹ̀ sí ará ìlú kí wọ́n gba òun. Bákan náà ni ó ń tọrọ ìdáríjì lọ́wọ́ Ọlọ́run kí Ọlọ́run má ro ti ẹ̀ṣẹ̀ nítorí òun mọ̀ wípé ẹlẹ́ṣẹ̀ ni òun ń ṣe. Agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Abia ASP Maureen Chinaka nínú àtẹ̀jáde ṣàlàyé wípé lóòótọ́ ni Agha àti ìyàwó rẹ̀ wá sí àgọ́ ọlọ́pàá wá ṣe ẹ̀sùn ní olú iléeṣẹ́ ọlọ́pàá tí ó wà ní Òwúhù. Iléeṣẹ́ ọlọ́pàá sì ti bẹ̀rẹ̀ ìwádìí láti mọ ibi tí àwọn ọmọ wọ̀nyí há sí. Wọ́n wá rọ ẹnikẹ́ni tí ó bá ní ìròyìn tí ó lè ran ọlọ́pàá lọ́wọ́ kí wọ́n kàn sí àgọ́ ọlọ́pàá tí ó bá wà nítòsí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́ ìyẹn comment kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.